àṣírí ti tú o. Àṣírí ìjọba Kwara ti tú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwẹ́wà. Àṣírí ìjọba Kwara ó ti tú. Now ọmọ Yorùbá, mo máa sọ àṣírí ká gbọ́ pé ó wà nípa bó ṣe ń pààyàn ní Kwara State, táwọn Fúlàní fi ń pa àwọn èèyàn. Ó ní àwọn bàbá kan pè mí, wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan fún mi, wọ́n ní ká lọ sọ síta kí gbogbo ayé gbọ́ pé láì sọ̀rọ̀ yìí, láì ṣe nǹkan yìí, kò sọgbọ́n táwọn ará Kwara fẹ́ dá, gbogbo wọn ló máa wipe out. Gbogbo wọn pátápátá ló máa wipe out. Ó dìgbà tó bá ṣe nǹkan ẹyọkan yìí. Nǹkan ẹyọkan yìí náà, gómìnà tó wà lórí ìjókòó lásìkò yìí, wọn ò lè sọ pé àwọn mọ̀ nípa ẹ̀. Nípa kan tí mo fẹ́ sọ yìí, mi ní gómìnà ló ń pa àwọn èèyàn ní Kwara, ẹ má ṣì mí gbọ́. Ó ní àwọn ìgbésẹ̀ kan tí àwọn ará Kwara ń gbé pẹ̀lú gọ́vùnà wọn gan. Kò dẹ̀ ń ṣe rẹ̀jíìmù yìí ló ti bẹ̀rẹ̀. Kíni tí ń ṣẹlẹ̀ close to 20 years ago. Ọmọ Yorùbá, kábíyèsí Elédùmarè, ẹni tí àwọn Fúlàní bá tún ti pa ẹbí ẹ gbé lọ lé gọ́vùnà, kẹ gbé lọ sílé Emir Ìlọrin. Tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwẹ́wà. Ọmọ Yorùbá, ní nǹkan bíi 15 to 17 kódà gan ẹnu onípọ̀n lẹ ti máa gbọ́ pọ̀n. Kó má dàbí pé mo fẹ́ máa dá wàhálà sílẹ̀, mo máa play ohun ẹni tó sọ̀rọ̀ yìí, evidence máa play ẹ̀ fún yín kẹ́ lè mọ̀ pé èmi kàn ń rìpọ́ọ̀tì kan tó gbé wá fún mi ni. Nítorí pé ó jọ gàté kò jọ gàté, ó ti ń fi ẹsẹ̀ kan múlẹ̀. Ọmọ Yorùbá, àṣírí tó wà nídìí bí wọ́n ṣe ń pa èèyàn ní Kwara, ẹ gbàgbé ọ̀rọ̀ pé ọba kan gba 120 million, ọba kan ṣe kinní kan. Eléyìí tó wà nílẹ̀ yìí ó kọ́ àwọn ọba náà o, ṣùgbọ́n àwọn alálẹ̀ àwọn ló ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí sí Kwara State. Ó dẹ̀ dìgbà tó bá ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí kí àlàáfíà tó wà ní Kwara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ní Kwara State ni wọ́n mọ̀ sí nǹkan tí mo fẹ́ sọ yìí. Òun lè ṣe rí tọ́pọ̀lọpọ̀ wọn míì tí ò ṣe lè sọ̀rọ̀ síta. Kò ń ṣọ̀rọ̀ owó, kò ń ṣe ọ̀rọ̀ ń pé kìnnìkan. Ọ̀rọ̀ yìí gbogbo ọmọ Yorùbá ní láti gbọ́ káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ bá lọ́mọ ní Kwara tó ń lọ sí primary, junior high school, secondary, títí dé tertiary, títí dé university tàbí polytechnic, ẹ send fídíò sí wọn. Àníkẹ́ send fídíò sí wọn ṣe. Ó ní ohun tí mo fẹ́ yọ. Gómìnà Kwara, ẹ̀dán kan tó tó ìwò. Ayé ò lọ bí ọ̀pá àbọ̀n. Gómìnà, ayé ò lọ bí ọ̀pá àbọ̀n. Ẹ mọ̀ pé tá lọ bá lọ àbọ̀ ń bọ̀. Àbọ̀ ló ti wá délẹ̀ yìí. Àwọn ọ̀rọ̀ tí bàbá yìí fẹ́ sọ yìí tí mo fẹ́ gbé jáde, ìtó bá jẹ́ irọ́ níbẹ̀ ẹ jẹ́ ká mọ̀. Ìtó bá dẹ̀ jẹ́ òótọ́ ẹ mú lò. Kábọ̀ sí ń bọ̀ sí. Ẹni tó sọ̀rọ̀ yìí ó sọ lójú gbogbo ayé ni, kò ń ṣe pé ó yọ sọ. Èmi máa wá gbé ẹni ẹ wọlé, máa play àwọn àṣírí yẹn fún yín kẹ́yìn náà gbọ́. All in the name of greediness, all in the name of politics, nítorí òṣèlú. Nǹkan yóò bẹ̀rẹ̀ lórí gọ́vùnà yìí nìkan o, ṣùgbọ́n àsìkò tó lọ́n fẹ́ fìyà jẹ gbogbo wọn, àsìkò yẹn tó ní Fúlàní fi bẹ̀rẹ̀ sí ní àwọn Fúlàní terrorist wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n lọ́ṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yá ti máa wò pé mo ní máa bí tú yà sí láàárọ̀ yìí. Ṣọ́ọ̀mù yìí ti lọ mú gbóyò ni, tó ti lọ ṣe kinní kan ni, tó wá ń sọ ọ̀rọ̀ báyìí. Ẹ ṣe sùúrù. Ẹ má ṣíwájú ẹlẹ́dẹ̀ pẹ̀dẹ́. Láti bí àbí rẹ̀jíìmù 5 sí 6 sẹ́yìn, gbogbo àwọn tó jẹ gómìnà ní Kwara State ọ̀dàlẹ̀ ni wọ́n.
wọn kì í ṣèyàn dáadáa, gbogbo ẹnu ni mo fi ń sọ, wọn ò kì í ṣe èèyàn dáadáa, èmi mo sọ bẹ́ẹ̀. Nígbà ẹni tó sunkún wá bá mi yìí, nígbà tẹ́ bá wá gbọ́rọ̀ ẹnu wọn tán, ẹ sọ fún mi, ṣé ó tó káwọn alálẹ̀ kó fìyà jẹ ìpínlẹ̀ Kwara àbí kò jẹ́ kó fìyà jẹ wọ́n? Gbogbo tá bá ń ṣe láyé ẹ jẹ́ máa fìbẹ̀rù Ọlọ́run sí. Gbogbo ohunkóhun tá bá ń ṣe nílé ayé yìí ẹ jẹ́ ká máa ní lọ́kàn wípé ìjọ́ kan ń bọ̀ tá ní sí ní àyè àti pàṣẹ mọ́. Sàràkí wa ó ṣe bẹ́ẹ̀, gbogbo àwọn yòókù náà tó ń wá wọ́n ń ṣe bẹ́ẹ̀. Kábíyèsí Elédùmarè, ká wá sọra wa dẹrú Fúlàní nítorí politics. Èmi máa sọ eléyìí o, èmi ò sọ̀rọ̀ rí nípa àwọn ará Ìlọrin. Eléyìí tí mo lè fẹ́ sọ yìí kò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ló fà á tí mo ṣe ní oore ọ̀fẹ́ láti sọ. Torí tó bá jẹ́ pé ọ̀rọ̀ religion ni mi ì ní dá sí, kò kàn mí, tó bá wù mí ní gbogbo ìfẹ́ra yín rọ. Ṣùgbọ́n eléyìí ò sọ̀rọ̀ religion, ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ Yorùbá ni. Ọ̀rọ̀ tó jẹ́ pé òun làwọn Fúlàní rí tí wọ́n fi ń fìyà jẹ wá, tí wọ́n fi rí wa bí ẹni tí ó lò lórí, tó fi rí wa bí ẹni tí ó lò lùgbèjà, tó fi rí wa bí ẹni tí ò lẹ́ńtà fẹ̀yìntì. Mo fàsìkò yìí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, the president, His Excellency, President of the Federal Republic of Nigeria. Ẹ̀yin tẹ́ bá ní kọ́ńtàtì bàbá Tinubu, ẹ bá send fídíò sí wọn. Wọ́n ní láti ṣàtúnṣe lórí ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ní kọ́ńtàtì gbogbo gọ́fúnà tó wà nílẹ̀ Yorùbá, ẹ bá mi send ẹ̀ sí wọn. Kó má jẹ́ ilẹ̀ Yorùbá nìkan, àwọn south, àwọn middle belt kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń ṣe Igbo tí wọ́n kì í ṣe ìran Haúsá bí wọn Fúlàní, ẹ bá wa share fídíò sí wọn. Kọ́ wò ó. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lágbára Ọlọ́run, ẹ̀yin ènìyàn wa nífẹ̀ẹ́ tí ò dìgbọ́, etí tó dáa tẹ́ máa fi rí bíi solution lọ́lọ́run á jẹ́ kẹ́ fi gbọ́, ojú yín lè là. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Kwara inú gbèkùn lọ́tà ọ̀pọ̀lọpọ̀ wọn wà, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti bò lójú, wọn lójú inú. Yorùbá dẹ̀ sọ wípé etí inú àtojú inú lè jò ń lò. Yes, ẹ lè máa wọ pé àròyé ẹ ṣe wá pọ̀ báyìí. Tèmi yé mi o, tèmi yé mi tí mo fi kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ ìṣíwájú. Now, ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn, gbogbo ara mọ̀ wípé àwọn Fúlàní wọ́n ti hijack Kwara State. That is not even the issue. Ohun tó ṣẹlẹ̀ nísìnyí, ohun tó ti ń ṣẹlẹ̀ bọ̀ tí ẹ̀dá Ọlọ́run kankan ò gbọ́, tó jẹ́ pé ẹni ẹ̀ ṣe pariwo síta lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tó Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá sẹ̀ríà fún wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́. Kí tó play jẹ́wọ́ wọn, màá kọ́kọ́ play ọ̀rọ̀ tẹ́ni àṣírí ayé tẹ́ni sọ síta. Fídíò tí mò ń ṣe yìí, ọ̀pọ̀ gọ́fúnà Kwara State ò ní láìpẹ́ ẹ̀, torí àwọn ọmọ páwọn tó lè sòótọ́ báyìí wà, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ wọn sòtítọ́ ọ̀rọ̀ fún wọn ni wọ́n fi àdírẹ́sì ọ̀rọ̀ yẹn. Ìyà tó ń jẹ gbogbo Yorùbá community ní Kwara nísìnyí, àwọn ló fìyà jẹra wọn, kò ń ṣe anybody. Pípa tẹrí tó ń pa wọ́n ní Kwara State, àwọn ló ń para wọn. Alákọ̀ọ́kọ́, ó ti pẹ́ tí ọmọ Yorùbá ti ń pariwo wípé Yorùbá ló ní Kwara State. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kan wà tó jẹ́ wípé alájẹfẹnugbolẹ̀ ni wọ́n. Ibi tó bá ń dùn nìkan ló mọ̀. Ibi tó bá ń dùn, ohun tó bá dẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ òun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa mọ̀.
tó bá ti dolóòótọ́ ọ̀rọ̀ báyìí wọ́n máa ń yẹrí ni. Èmi màá jẹ́ kó arrest mi, màá yẹ kó rán mi lẹ́wọ̀n, màá yẹ kó pa mí, màá yẹ kó ṣe gbá, màá yẹ kó ṣà nǹkan yẹn dẹ̀ ń ba iye ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jẹ́ lèmi. Ṣé iṣẹ́ aṣọ lójú eégún kó tó di pé màá wá ṣe aṣọ lójú eégún ẹja sáré dọ̀dà túnra ṣe. Oríire ti dé gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun àtàgbègbè rẹ̀. Oriflame product ti wá kalẹ̀ kà sípínlẹ̀ Ọ̀ṣun báyìí. Ẹ máa jó ẹ máa yọ̀. Ǹjẹ́ ìwọ fẹ́ di alágbàtà aláràtúntà àbẹ́fẹ́ mọ rà ní bọ́ndù àbílẹ̀lẹ̀ yọ ẹyọ. Àní B Beauty Empire ti wà níkàlẹ̀ fún yín láti ta ojúlówó Oriflame product fún yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Àwọn Oriflame product bíi skin care, fragrance, wellness àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà nílé iṣẹ́ Àní B Beauty Empire tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fẹ́yìn tẹ́ ẹ fẹ́ nímọ̀ nípa bá ti ń ta Oriflame product jákèjádò. Fún àlàyé àbẹ́yìn fẹ́ di alágbàtà Oriflame beauty products ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 07068509438. Àní B Beauty Empire wà ní Kade Shopping Complex Estate Òṣogbo. Oríire ti wá dé gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀ṣun wà yìí. Ẹ tètè lọ mú ti yín báyìí kó tó dìpọ̀ pẹ́ jù. Ẹ káàbọ̀ padà yẹn nìyẹn wá nọ́mbà àwọn lẹ́tì rí yẹn. Ìwọ tó bá ní body odor, ìwọ tó kó má ní body odor gbọ́ kọ́ nídìí àwọn original executive luxury perfume and soaps and lotions. Nọ́mbà wọn nìyẹn pè wọ́n. ọmọ Yorùbá ló ní tí gbogbo wa dẹ̀ mọ̀. Tó bá jẹ́ ìgbà yẹn nìkan láti máa fi support wọn tá bá wọn rajà is something. Ẹ̀rẹ̀ má gbàgbé ọjọ́ bí bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọjọ́ bí wọ́n ti ń sún wọ́lé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fífẹ́ ràn wọ́n látàsìkò yìí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó mọ̀ wípé a appreciate gbogbo tí wọ́n ṣe fún wa. Ẹ̀yin bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ lè pè mí through mi ẹ̀rí wọn bá sọ̀rọ̀. Bóyá ẹ fẹ́ nawọ́ sí wọn ni bọ̀ ẹ fẹ́ confirmation pé lóòótọ́ ọ̀dọ̀ wọn ló dé, bóyá fídíò kọ́ àbí ẹnìtẹ́nìtì mò ń fi lọ́kàn balẹ̀ pé ó possible. tó mi blame àwọn tó ní àwọn fẹ́ kọ́ confam káwọn tó ṣe bẹ́ẹ̀. Àwọn èèyàn wa ti balẹ̀ jẹ́ sẹ́yìn sómi ìbí ṣèbínú. Now ọmọ Yorùbá ó mà ṣe o. Ìwà kan wà fáwọn ọmọ Yorùbá, ìwà ń pé kò kàn mí hàn ṣàdọ́dọ̀ mi, kò ń ṣe bí mi ló ń pa náà, kò ń ṣàbúrò mi ló ń pa, kò ń ṣẹ̀gbọ́n mi ló ń pa, kò ń ṣe kìnnìkan ló ń pa. Lára àwọn tó ń ba ayé ìran àwa ọmọ Yorùbá jẹ́ ní òde òní nìyẹn. Gbogbo nǹkan tiwa kò ń jọ wá lójú, gbogbo nǹkan tiwa a ò kì í nífẹ̀ẹ́. Nǹkan oní nǹkan tí wọ́n láàgùn tí wọ́n jìyà ṣe òun ló máa ń wọ àwọn èèyàn wa lójú. Ohun táwa ṣe for example sí ohun tẹ àwa lè ṣe kankan ní bí 10,000 naira, àwọn wèrè yá wá kó wọ́n á máa tà fáwọn èèyàn wa ní 10 million naira. Wọ́n á dẹ̀ máa rà, wọ́n á tún sì máa nígbàgbọ́ nú ẹ̀ ju èyí tó jẹ́ original lọ. Now gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa àìtí gbọ́ nípa ọ̀rọ̀ tí mo fẹ́ play yìí. Kábíyèsí Elédùmarè. Àwọn bàbá tí wọ́n pè mí wọ́n jẹ́ kí n mọ̀ wípé àwọn ti lọ dífá pé kí ló ń ṣẹlẹ̀ ní Kwara, kí ló ń ṣẹlẹ̀ tó ń pa àwọn èèyàn báyìí tí gbogbo àwọn tó dẹ̀ rán lọ ọkọ̀ pa wọ́n pàkópa ní kí ló fà á. Àwọn alálẹ̀ ló ń bínú. Ẹ gbà mí gbọ́, bóyá ẹ tó gbádùn gbọ́ kíní yìí, bóyá tí gbogbo wa bá jọ gbọ́ pẹ̀lú etí kan náà, bóyá awalẹ̀ lára wa. Wọ́n máa ṣe o. Irú àwọn èèyàn báyìí ṣọ̀ wọ́n. Irú àwọn èèyàn tí wọ́n lè sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ wọn báyìí wọn ò wọ́pọ̀. Àwa ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ ká máa ṣàbòsí ara wa tí ó lè jẹ́ kó rí bẹ́ẹ̀. Nígbà míì àwọn ọmọ Yorùbá míì
wọ́n á fẹ́ lè forí sílẹ̀ wọ́n náà fẹ́ dé fìlà sí wọn kún ohun tí ò ṣẹlẹ̀ nígbà yáwọn baba ńlá baba wa ó ti ṣẹlẹ̀ nísìnyí látara wípé àwa táwa ń ta nísìnyí àwọn baba wa wọ́n ti bayé ọ̀pọ̀lọpọ̀ táwa jẹ́ débi ń pé òṣèlú ló wà ní ojú everybody now ẹ jẹ́ sáré play kìíní tí bá ti wá play ẹ̀ tán màá fẹ́ jẹ́ kí bàbá mi pọ́ sí comment section wípé báyìí o torí tá a bá ṣe bẹ́ẹ̀ ó ṣe ká má ti get it right. ẹ jọ̀ọ́ bí mo ṣe fẹ́ play kìíní ẹ jẹ́ ká máa share ẹ̀ àsìkò ti tó ọlọ́run tó sọ pásìkò ti tó òun náà ló gbé àwọn alálẹ̀ dìde tó fi ń fìyà jẹ àwọn alálẹ̀ ló fìyà jẹ yìí ó yẹ máa gbọ́ tó bá dàbí rọ òun rèé. ohun tí ìjọba Kwara ń ṣe yóò máa dá o ọba àlùjẹ́bà lónìí ilẹ̀ kún bàbá náà ti wà lórí ipò ọba látọdún 21 báyìí ìyẹn láti 2003 èyí owó oṣù n ò fún bẹ́ẹ̀ ni wọn ò jò nígbèga kankan kò sóhun tó fàdíwọ́ yìí fún ojú pọ́ba náà kò yéé tẹnumọ́ pé Yorùbá lòun ilẹ̀ Yorùbá sì ní jẹ́bà. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ torí pọ́ba yẹn yarí fún allegedly a gbọ́ pé wọ́n ní nítorí pé ọba yẹn yarí fún emir Ìlọrin pé ọba lòun òun ń ṣe emir a gbọ́ pé wọ́n ní Sùlù Gàmbàrí yẹn ọba Ìlọrin ó ní gbogbo àwọn ọba tó bá wà ní Kwara tí wọ́n gbọ́dọ̀ wà lábẹ́ òun láwàní ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ wò nítorí pé bàbá yìí kọ́ ó máa ṣe o kábíyèsí lẹ́dùnmáà. bẹ́ẹ̀ kò sí rọ́pọ̀pọ̀ ní ohun tọ́ba náà sọ ṣùgbọ́n láwọn bíi Emáyà Lúlọrin àtijọba gan-an lálátakò òun ọba náà ní nígbà yìí. tààrẹ gbọ́ tó pè é Emir ìlú Ìlọrin tí o gbìyànjú mọ̀ sí bí a Sùlù Gàmbà kọ́nà àbí bọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣé èèyàn rẹ ló jẹ́ Gàmbà ṣé èèyàn rẹ ló jẹ́ Gàmbà náà ẹ̀ka màgbà àti gọ́vnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq kìnìkan àìlókè tó lóye. ìjọba Muhammadu Lawal ni wọ́n sòun dọ̀bọ̀ onípò kejì tí wọ́n sì fóun níwèé àṣẹ àti sàtífíkẹ́ẹ̀tì ṣùgbọ́n nígbà tí Lawal kúrò láàrin oṣù díẹ̀ tó sòun dọ̀bà ìlú Bùkọ́lá Sàràkí ló bọ́ síbẹ̀ ohun tí Sàràkí sì kọ́kọ́ ṣe ni láti fagilépò tí wọ́n yàn òun sí ọba náà lòun gbọ́ lórí rédíò lásán ni kò sẹ́ni tó fóun ní lẹ́tà láti fi sọ fóun kì í ṣọba mọ́ o láti bẹ́ máyà lọ níṣe ní káwọn ọlọ́pàá wá mú òun nítorí pé òun pèrò òun lọ́ba. Emir Ìlọrin ọmọ Fúlàní lásánlásán wọ́n fìyà dáhùn bàbá tiwa. Yorùbá ní ọmọ àlè ló máa ń fọwọ́ sí júwèé ní bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èdè jọmọ Yorùbá ẹ wà ní kó àgbà tí wò kàn yìí ìṣẹ̀lẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ẹ wá sọ pé àwọn alálẹ̀ ò ní bínú sí i ẹ mọ̀ pé àwọn bàbá ìṣọ̀wọ̀n àwọn ọba òríjínà ọba lélẹ̀ àwọn ọba tó fi ń tọrọ ọba rèé kò ń ṣàwọn ọba bá ẹni lò kò ń ṣàwọn ọba tó yẹ pé private jet máa kúrò lé wọn bá akún private jet ní o mọ́tò ní o gbogbo ẹ̀ ni wọ́n pocket bọ̀ àwọn ọba ilé ewo oríṣà kẹ́lẹ̀ fọ́ ẹ̀mí lójú irọ́ ni. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. iná ojú ayé. pẹ̀lú òun lọ́ba tí wọ́n sì jó sátìmọ́lé lẹ́yìn náà ni wọ́n bá ṣẹjọ́ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n àrè lọ́ba náà jẹ̀bọ̀ nílé ẹjọ́ ìjọba Kwara tún pè lẹ́jọ́ mi ṣùgbọ́n tún jàre wọn náà ni ilé ẹjọ́ pàṣẹ pé kò tó wà náà ló gbọ́dọ̀ wà kí wọ́n ṣàgbéga fún un kí wọ́n sì san gbogbo owó oṣù tó ti yẹ kó gbà látọjọ́ ìwá ṣùgbọ́n ìjọba Kwara ò dáhùn inú sì ń bí wọn inú ń bí wọn pé wọ́n dọ́ba yìí láre inú ń bí wọn pé ilé ẹjọ́ fòǹtẹ̀lù pọ́ba àlùjẹ́bà ọba ni kì í ṣe baálẹ̀ lára aburú tíjọba Kwara ń ṣe nìyí àwọn fúnra wọn ni wọ́n sì gbọ́dọ̀ mójútó wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ti ṣe láì ní jẹ́ kẹ́ má yà lọ nípa ìpínlẹ̀ náà jẹ́ mọ́ wọn lórí bí wọ́n bá wọ́n bàjẹ́ níjẹba kí ni tẹ́ má yà lọrin láti gbàgbé ẹjọ́ lọ bá ìjọba náà lè gbé ìjọba ṣóńjọ wọn ní ìjẹba ni àbí. ẹ̀yin náà wò tí wàá ṣe pé bóyá wà very very embarrassing and insulting ẹ̀míà ọmọ fúlàní lásánlásán ń pàṣẹ táwọn ọlọ́pàá lọ gbé ọba aládé débi ń pé ọba aládé ó mà ṣe o gbogbo ọba aládé sẹ́wọ̀n ṣiṣẹ́ nǹkan kò lè tẹ̀yìn ẹ̀ yọ mọ ìwà tó bá wà ń Kwara ẹ wá ó pa àwọn alálẹ̀ àkàrọ̀ obìnrin àwọn máa wò yìí wọ́n ti ń wò tán ara ń já yín ni odindi ọba tẹ́bálẹ̀ gbọ́ ní ọdún bàbá ẹ rí pé kò ń ṣe first time tó máa wá òye yẹn rèé gbogbo àwọn tí wọ́n ti wá gbogbo àwọn tí wọ́n ti jẹ gọ́fúnà tí wọ́n ti lọ lásìkò tó ń jọba sísìn the same thing gbogbo wọn ṣe fún un tí ẹ kó rí bẹ́ẹ̀ àwọn alálẹ̀ wa ń bínú fúlàní tẹ́ ń gbèjà wọ́n wá kọjú sí yín sìn ẹ dákẹ́ ẹ lè sọ̀rọ̀. àbá bẹ́ẹ̀ tún nílùú náà wá àwọn tíjọba Kwara gbọ́dọ̀ fòfin dèrè kí wọ́n sì jẹ́ kẹ́ máyàlú má yà rẹ̀ ìṣòro tọ́ba yìí ń dá sílùú Ìlọrin wà bẹ́ẹ̀ tí ò tí ì yanjú ó àdára kí wọ́n tún fààyè gbà láti kó kìíní náà bá gbogbo Kwara ni ó burú gbà tó bá jẹ́ nítorí ẹ máyàlú níjọba Kwara ò ṣe fọ́ba jẹ́bà lówó oṣù èyí ò dá o gbogbo ògbìyànjú ẹ má yà lọrin láti sọ lọrin àti gbogbo agbègbè ẹbí ti Fúlàní eléyìí ò sì ní í ṣeé ṣe Ìlọrin fúnra ẹ kì í ṣègùn Fúlàní. ṣèbẹ̀ gbọ́dọ̀ tí wọ́n sọ wọ́n ní báwo máa ṣe o níbi tí yóò bàbá délé rí Fúlàní lásán lásán ó wá ń dá wà ń gbòòrò nílé bàbá wa tí ó ṣe gbogbo àwa tọ́ Fúlàní àtọ̀hún níwà ìvédà tó yẹ ká bùsọ ká fà láwọn díẹ̀ sí lọ́pọ̀ jù wọ́n sẹ́wọ̀n wọ́n wá ń pàṣẹ fáwa Fúlàní ló wá wọ́n ba lẹ́wọ̀n lẹ́wọ̀n pé wọ́n pe àwọn lọ́ba lórí ilẹ̀ bàbá ẹ̀ ó kù díẹ̀ káàtó ẹ wá ní kíyà má jà wọn ará Kwara ọmọ Kwara àwọn ìlú táwọn Fúlàní ti lọ pa àwọn pàkópa ẹ̀ tó mt mélòó nínú wọn ló kọ̀ndẹ́mù nǹkan tí ó ń ṣẹlẹ̀ ńgbà ẹ̀ kò sí mi ò bó wà tó àwọn alálẹ̀ wọn fi àjà aláìṣẹ̀ kábíyèsí Olódùmarè. ilẹ̀ Yorùbá ni ó sì lè pẹ́ ni ó lè yá ni Ìlọrin ó padà sọ́wọ́ àwọn Yorùbá tó ní ẹni tó bá sì ń tan rẹ̀ jẹ́ pé kò lè rí bẹ́ẹ̀ bí ó bá ṣojú òun yóò ṣojú àwọn ọmọ rẹ̀
ṣùgbọ́n ohun tó dájú ni pé ohun tí ó ṣẹlẹ̀ ni Ọlọ́run kì í ṣọba àká bẹ́ẹ̀ ni kì í ṣadájọ́ ayé sí gbàrèfẹ́ lẹ́bi pé kí Fúlàní fi tipátipá sọ̀lọ́rin dilẹ̀ wọn tán pátá àlá ni wọ́n ńlá lójú wọn sì ní kíní náà pọ̀ rálẹ̀ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ìjọba Kwara ní kí wọ́n yé fààyè gbàkúgbà gbẹ́máyà lọ́rin àwọn nǹkan wà tó bá lè ṣe àmọ́ nígbà tó bá ń kọjá àyè rẹ̀ ìjọba ló lè dá lọ́wọ́ kọ́ tí wọ́n sì sọ fún ohun tó ń ṣe ò dára kó já wọn bẹ́ẹ̀ ojúṣe ẹ máa yàtọ̀ ní láti fọba alẹ́ Yorùbá kò sí ìdí tí rẹ̀ fi gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ kò sí ìdí tí ìjọba fi gbọ́dọ̀ wẹ́ máyà láti bá Kwara jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ gbà láàyè kó sọ Yorùbá lẹ́rú Fúlàní Ìlọrin ohun tí rúurì ò ṣe dára ni pé Yorùbá ò ní gbà káwọn dẹrú tàbí kẹ́nikẹ́ni pa wọn lẹ́rú ìjà ńlá nírú ẹ̀ ló sì dà gbẹ̀yìn bí iná bá sì fẹ́jú tán kì í mojú ẹni tó dóhùn o bọ́rọ̀ náà bá dìjà ńlá àwọn tí ó rà yóò padà san ìyẹn níjọba Kwara ṣe. nísìnyí báyìí àwọn tí wọn rà ti ń sọ ní Kwara ẹ wo bó ṣe ń pa wọn ẹ mọ̀ pé àwọn ọba ilé yìí àwọn ọba tó wọ gbódù ni àwọn ọba tó wọ gbódù àwọn ọba tó jẹ́ wípé ọba ni wọ́n àwọn tó jẹ́ wípé tẹ́ bá rí wọn gan ẹ̀rí ìjẹ ọba lára wọn tí wọ́n ń ṣe oníjẹkújẹ wọ̀nbí bílíkì máa sọ fún wọn pé kò ń ṣe gbogbo ó mà ṣe o Yorùbá gbọ́dọ̀ tètè paná àwọn nǹkan wọ̀nyí ní kékeré báyìí torí bó bá di ńlá tán yóò tàbára alé yóò tàbára oko ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadè báyìí o gbogbo ayé ti gbóhùn tẹ́máyà tìjọba ìpínlẹ̀ Kwara ń ṣe fọ́ba Jẹ́bà nítorí pé kì í ṣọba Fúlàní kò sì sóhun méjì tó yẹ ìjọba yìí ju kí wọ́n tètè gbọ́ba Jẹ́bà sípò gíga tó tọ́ sí i látọjọ́ yìí wá kí wọ́n fún lówó oṣù ẹ̀ látìgbà tó ti jọba yìí kí wọ́n yé jègùn mọ́yán kì í ṣohun tó dára ní fúnjọba kan láti máa fìyà jẹran kan nítorí ìran míì tàbí láti máa fìyà jọba kan nítorí ọba míì tí gbogbo wọn sì wà lábẹ́ ìṣàkóso irú ìjọba bẹ́ẹ̀ ohun tí ìjọba Kwara ń ṣe ò dáa o ohun táwọn tí wọ́n sọra àwọn dẹkùn Fúlàní ń ṣe ò dáa ohun tẹ́ máyà pàápàá ń ṣe ò sunwọ̀n gbogbo eléyìí sì gbọ́dọ̀ wá sópin kíákíá tẹ́ ẹ bá fẹ́ kí ìpínlẹ̀ Kwara dùn kó sì lárinrin fún gbogbo wa ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé. náà gbogbo wa la ti gbọ́ nǹkan tí ìjọba Kwara tí wọ́n ṣe fún bàbá wa ọba aládé ó tó káwọn alálẹ̀ kó fìyà jẹ àwọn ará Kwara àbí kòtò ẹ bá kọ sí comment section. ọmọ Yorùbá ẹ má gbàgbé o rálì wa ti fẹ́ bẹ̀rẹ̀ lójú páálí kódà à ń lọ Oǹdó à ń lọ Èkìtì à ń lọ Ọ̀ṣun à ń lọ sí Kwara à ń lọ Kogi kódà à ń lọ Gbòho. ọmọ Yorùbá this is a serious movement ẹ support mi ẹ má wò mí níran o bí mi bá tiẹ̀ lè ra mọ́tò kí n gbé lọ bójú àwọn tá a máa fi ṣáta mọ́tò káàkiri tó máa jẹ́ bí àbí Uber tá a máa gbó àlọ́gbó àbọ̀ ẹ mọ̀ ẹ support mi ẹ má wò mí níran odò àgbo àkókò lè gbé ọ̀dà lẹ́ mo sọ fún yín mo ní ìdí mọ́tò gbogbo àwọn ọmọọṣẹ́ tèmi náà tó ń bá mi iṣẹ́ tá à ń kó káàkiri gbogbo wọn ní ìnílé ayé àti tẹ̀lé mi because kò sí financial support from anywhere ẹ support mi odò àgbéwà kò ní gbé ọ̀dà lẹ́ o alálẹ̀ ilẹ̀ Yorùbá àgbéwà kò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ now ẹ jẹ́ asáré dé òkè ọ̀hún